Olùṣọ́-àgùntàn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà David Lynn tó ti wà ní àhámọ́ láti bíi 20 ọdún lórílẹ̀-èdè China ti gba òmìnira. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ẹ̀ka kan lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n pè ní US State Department, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé láti ọdún 2006 ni wọ́n ti mú David Lynn tí wọ́n rán sí ẹ̀wọ̀n gbére. Òmìnira Lynn nìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó wáyé lẹ́yìn 20 ọdún tó ti lò lọ́gbà àtúnṣe orílẹ̀-èdè China. Ọmọbìnrin David Lynn tórúkọ rẹ̀ ń jẹ́ Alice Lynn ló fìdí ẹ̀ múlẹ̀ pé bàbá òun ẹni ọdún méjìdínláàádọ́rin yóò dé sí San Antonio ní Texas lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́jọ́ Sunday. Ẹ̀sùn tí wọ́n fi kan David Lynn tí wọ́n fi rán lẹ́wọ̀n gbére ni ẹ̀sùn pé ó gba iṣẹ́ àkànṣe kan lọ́nà jìbìtì léyìí tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ní òun kò mọ ohunkóhun nípa ẹ̀, tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti gbà á jáde. Láìpẹ́ yìí ni àwọn òṣìṣẹ́ ìjọba Amẹ́ríkà kan pẹ̀lú gómìnà ìpínlẹ̀ California Gavin Newsom ṣàgbéjáde òmìnira Lynn nígbà tó lọ sórílẹ̀-èdè China pé kò mọ̀ nípa ẹ̀sùn náà. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe Lynn nìkan ló wà láhàámọ́ orílẹ̀-èdè China. Àwọn míì bíi Kylie tó jẹ́ oníṣòwò tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ṣe alamí lọ́dún 2016. Ìjọba Amẹ́ríkà ti fi àìdùnnú rẹ̀ hàn sí irú ọwọ́ tí orílẹ̀-èdè China fi ń mú àwọn ọmọ Amẹ́ríkà tó sì pè fún ìdásílẹ̀ wọn àti àjọsọyépọ̀. Wàyí o, ọ̀sẹ̀ yìí ni àwọn orílẹ̀-èdè méjèèjì ní àwọn yóò jọ jókòó ṣèpàdé lórí ọ̀rọ̀ náà kó tó di wípé wọ́n fi David Lynn sílẹ̀ pé kò mọ ohunkóhun nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Láti jẹ̀gbádùn ìròyìn lóníranran síwájú sí ẹ tẹ̀lé wa kẹ́ ẹ sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.